AfricamediaLive TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Pasuma ń sìn kò sóye tó lè ná lórí promotion. Malaika kò sóye tó lè ná lórí promotion. Kò sí nǹkan tó lè fa challenges náà ju pé àwọn ní Fuji wa kán ní mentality wípé àwọn gbọ́dọ̀ náwó. Ṣé rí, excuse me pé mo fẹ́ bọ́ fìlà. Ṣé rí, ẹ máa wo lẹ̀ mọ́ràbá yẹn kán kọ́kọ́ mú ẹ máa wo lẹ̀ mọ́ràbá ìyá síkírù yẹn kán mú kúrò lókun àyà wọn. Ṣé you understand me? Because most times I'm tí máa wà privilege láti wà pẹ̀lú àwọn celebrities yẹn mo máa ń sọ fún wọn èló lẹ̀ ń pa lójú agbo tó jẹ́ pé nǹkan tẹ́ ń gbọ́kànlé nìyẹn. Ẹ̀ ń pa 20 million, ẹ̀ ń pa 10 million, ẹ̀ ń pa kíní kan. Oní hip hop kò ní kúrò nílé ẹ̀, ó lè jẹ́ oṣù kan ní Zlatan máa lọ show. Owó show Zlatan yẹn kan ó ti pajú gbogbo show tẹ́ ti lọ nínú oṣù kan tẹ́lẹ̀ máa ń kọrin bíi 4, 5, 6 hours bí ẹni máa kú, ó ti pajú ẹ̀ dé. Òun ò dẹ̀ nílò ju bóyá bíi 10 minutes lọ ní show yẹn. Ṣé ẹ̀ ń get me? So kán lọ mú kinní yẹn kúrò, kán jẹ́ ká put him more on the promotion of the Fuji music albums. Kó má kàn jẹ́ à ń lẹ pósítà mọ́ Kétu, à ń lẹ pósítà mọ́ Ìbàdàn road, à ń ṣe kinní kan gbogbo àwọn yẹn ká mú mentality yẹn kúrò. Ká máa rí ro pé are we wasting money? Ẹ wo àwọn boys wá ń sìn tí Burna Boy bá drop album or EP láàrin 24 hours ó ti wọ 1 billion streams. Did you think magic náà fi débẹ̀ ni? Wọ́n fund ẹ̀ ni. They are funding it. So but tó bá sọ fún ní Fuji mi gbé bàbá album tẹ́ fẹ́ drop yìí ẹ ká drop ẹ̀ sórí iTunes, Amazon, Spotify, Deezer, Tidal and all these platforms that can bring in big money for you in dollars. Ẹ jẹ́ ká fund kíní pẹ̀lú bí i 200 million. Wọ́n ní ibo ni kí ti rówó, ibo ni kí ti ṣe kíní kan. Wọ́n dẹ̀ mọ́ pé owó la fi ń gbówó ní industry. So tó bá ti lè ní mentality yẹn, àwọn tó ní mentality yẹn sì ẹ̀rí pé wọ́n grow big. Pasuma ń sìn kò sóye tó lè ná lórí promotion. Malaika kò sóye tó lè ná lórí promotion. So bẹ́ẹ̀ lọ bó ṣe máa grow big bí Fuji ṣe máa dìde nìyẹn. But in the absence of that ẹ jẹ́ àgbàgbé o Fuji might ní o torí ẹ̀yin tẹ́ máa wà lórí comment section tẹ́ máa sọ rubbish might be in the same level tó wà. So báyìí ẹ̀ jẹ́ nìyẹn. AfricamediaLive TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.